Hey, don't Father, you are well seen. You will come up with wireless. My dad didn't go with them, and you were silent. What did it be? Good to see you. This is one of the artists that doesn't go out anywhere. Enjoy, please. I'm going to like that, you know, enjoy. If I don't know, we have another vibrant DJ by Angel, a living legend, an icon, a multi-talented, cumbersome, versatile actor, director, Kunle, Afod in the building, professional brother, Odunlade. And this senior one be Senior colleague is a senior man. Almost MC by Odunlade Adekola. Ṣọlá yára padà sí Kemi kí n tó lọ. Nígbà tí mo kọ́ iṣẹ́ tíátà níbẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n lè fọwọ́ sí àbó ti pé 30 years. Director group mèrè ńgbà yìí. Lẹ́kàn Àyìndé ọ̀gá mi ọ̀rẹ́ ọ̀gá mi tí a jọjọ́ ọ̀gá wa ní gúrùpù wa ìrẹ́pọ̀dún tíátà group tí olóṣù kan ní gbogbo tí mo bẹ̀rẹ̀ tí ìjù 11 years lọ. Gbèrè lẹ́ni náà ọ̀gá mi ni wọ́n mọ̀ ọ̀rẹ́ máa bá púpà bẹ̀rẹ̀ lọ. Skúl àwọn olóńtìrì owó tí wọ́n á ṣe nínú ìwà bá tó lọ́gbà dàgbà wọ́n á ṣọ̀rọ̀ ayé nù. Ọdún fi ń wò. Ẹ̀sìn ni. Ṣé wọn náà ló ṣe àwọn ọmọ tí àbúrò yìí? Tẹ́lá àwọn ọmọ yìí ṣe ní apá àlè ṣe ẹgbẹ́ à bàbá yóò bẹ̀rẹ̀. Ọ̀gá nípa kó lọ lórí ọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Sọ́dá. Bàbá tọ́jú àwọn ọmọ náà ló bí gbà. Ẹ̀yin náà wà mọ̀ bàbá padà pàdé ní ìlú àfẹ́sì. Náà àti pé gàtọ́ àti ìṣòro fún wa ẹ̀rọ pé a máa padà bí báyìí. Ká máa ṣe dáadáa ní ẹ̀kọ́ fún alóúnjẹ. Odunlade Adekola world best. Tani orí Kemi Korede 100%. Kékéké gbogbo ọkẹ Kemi Korede 100%. Nígbà tí mo délẹ̀ tó.